ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wòyí, a kú ìsinmi, a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yá sàn wá sówó, á sàn wá sọmọ, á sàn wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ẹ má bínú pé ẹ rí ètò yìí, ẹ rí ètò mi wò lánàá, nǹkan ló ṣẹlẹ̀, mo bízì díẹ̀, ẹ má bínú. Bọ́ nínú ọ̀sẹ̀ yìí mo ní gbidigbidi tí mo fẹ́ tú. Ṣáájú ẹjọ́ ẹ̀yin obìnrin, mo bá àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin sọ̀rọ̀ ní ibi tí mo láwọn òde tí mo lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣe rí ọ̀ǹtí ìjọ ta bá mọ̀ wípé tá a rí oko bíi business, tá a rí oko dídó bíi nǹkan tó wúlò fún wa gẹ́gẹ́ bí obìnrin, tá a rí oko dídó bíi nǹkan tó jẹ́ wípé ó ṣe pàtàkì nínú ayé wa bí ọmọ ṣe pàtàkì. Tá a bá bẹ̀rẹ̀ sí í rí ká change mentality wa ìbá oko dídó, a máa continue láti máa ní problem pẹ̀lú ọkọ wa, even pẹ̀lú ayé ara wa gan. Àwọn nǹkan health related issues tó yẹ pé oko dídó tackle fún wa, tá a tiẹ̀ nídìí hospital, tá a nídìí doctor rárá, àwa jẹ́ kó tóbi, a jẹ́ kó máa rejọ sí fún ara wa. Ọ̀pọ̀lọpọ̀ míì tó ti wọ menopause tí ò rókódó, ẹ rí pé inú ẹlòmíì akọ̀ déédéé máa wú. Inú ẹlòmíì akọ̀ déédéé máa wú, á dàbí pé bóyá ó ní fibroid. Ọ̀pọ̀lọpọ̀ tí ò rókódó after period, after tó ti wọ menopause. Ọ̀pọ̀ obìnrin tí ò rókódó ńgbà tí ò ti wọ menopause gan, a máa ṣe gangan bẹ́ẹ̀ ni pé wèrè, bẹ́ẹ̀ ni pé ó ní bí asíndẹ má dé. Gbogbo ẹ̀ la máa sọ later until tá bá ti mọ̀ wípé tá bá bẹ̀rẹ̀ sí, tá bá change mentality wa àti attitude wa towards oko dídó. In fact, a máa ní problem pẹ̀lú home wa, a dẹ̀ máa ní problem pẹ̀lú ara wa gan. Even health wa, in some cases a máa ní problem. Ìyẹn bọ́ títà ojókòó. Àwọn habit, ẹ jọ̀ọ́, ẹni tó bá ti bá mi pàdé níta àbí tó bá ń bá mi pàdé níta, ẹ máa wà very careful of me because mo máa ń ṣọ́ àwọn attitude, mo dẹ̀ máa ń ṣọ́ àwọn habit, àwọn bad habit tí àwọn èèyàn kan ní tí mo rí. Èmi náà ní tèmi because pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ibi tó bá ta bá, ẹ jẹ́ ká túbẹ̀ ṣe. Ẹ̀yin ọkùnrin tẹ máa ń sọ̀rọ̀, ẹ̀yin èèyàn tẹ máa ń sọ̀rọ̀, tẹ máa wà carried away pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹlòmíì a máa sọ̀rọ̀, á wà carried away, á bẹ̀rẹ̀ sí ní á máa sọ̀rọ̀, á máa tẹ̀yàn lára báyìí. Ó rí ṣó mọ̀, especially obìnrin, ó lè jẹ́ ọkùnrin kó máa bá obìnrin sọ̀rọ̀ kó máa fọwọ́ tẹ̀ lára, àbí ó rí ẹlòmíì á tap obìnrin, á tàpẹ̀ lápá, á tàpẹ̀ nítan. Bó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin, tó ọkùnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin tó ń sọ̀rọ̀ tó dẹ̀ ń fọwọ́ tẹ ara obìnrin yẹn, kò ṣe pé bí ó ní nǹkan kan lọ́kàn. Ibo is a bad habit, it's a terrible habit. Kí ọkùnrin máa bá obìnrin sọ̀rọ̀ kẹ máa fọwọ́ tẹ obìnrin yẹn lára, ó rí nǹkan. Àwa Yorùbá dẹ̀ la máa sábà ṣe kinní yẹn. Àwa Yorùbá ni ká máa bá obìnrin sọ̀rọ̀ tó á jẹ́ ọkùnrin, ní respect, ní courtesy. A máa bá obìnrin sọ̀rọ̀, a máa jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin, a máa bá sọ̀rọ̀, a máa fọwọ́ tẹ̀ lára, a máa fọwọ́, kò ń ṣe pé bí ọkùnrin yẹn pé bí ó ní nǹkan kan lọ́kàn o, but bad habit ni. A máa fọwọ́ tẹ̀ lára báyìí, ó rí nǹkan, ó rí bó ṣe rí, ó rí, mo lọ lánàá, á dẹ̀ máa tẹ obìnrin yẹn lára. You don't even níwà watchful, ní wo ojú ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ bóyá wà comfortable with what you're doing. Ẹ kò get so carried away, ẹ máa tẹ obìnrin lára. Àwọn obìnrin náà lè, kò ń wọ́pọ̀ láàrin obìnrin kó máa bá ọkùnrin sọ̀rọ̀ kó máa tẹ lára. Ọkùnrin míì tó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin tó bá ń bóbìnrin yẹn sá máa gbà pẹ́, á máa fọwọ́ jẹ́ lára báyìí. It's wrong. And mi ò tí ì rí ibi tí ọkùnrin ò gbúdọ̀ máa sọ̀rọ̀ jù, ọkùnrin ò wà garrulous jù, débi pé you get so carried away, tí ẹ watch ẹni tó ń bá sọ̀rọ̀ bóyá wà comfortable pẹ̀lú nǹkan tó ń sọ, bóyá ọ̀rọ̀ yẹn ti sú, wá kọ́ máa sọ̀rọ̀ lọ. Ọkùnrin mi á máa sọ̀rọ̀ báyìí, ìtọ́ adem ẹlòmíì, not even ọkùnrin mi, ẹlòmíì á máa sọ̀rọ̀ báyìí, adem máa sọ̀rọ̀ débi wípé ìtọ́ adem máa tap out, ìtọ́ á máa tap out lẹ́nu ẹ̀. It's wrong. Gbogbo àwọn small habit yẹn, àwọn put off habit ni. Put off habit. Tá bá ń báyàn sọ̀rọ̀, ìbájọ́ ọkùnrin ìbájọ́ obìnrin, ẹ láti máa, tá bá ń báyàn sọ̀rọ̀, ẹ máa observe when you are giving communication, when you are communicating, observe bóyá ẹni tó ń communicate pẹ̀lú, bóyá bóyá ó ń decode nǹkan tó ń sọ, bóyá ó dẹ̀ ń decode ẹ̀ correctly, bóyá nǹkan tó tiẹ̀ ń sọ, bóyá ó ti sú,
bí a kò fẹ́ sọ̀rọ̀ mọ́, know when to stop. Especially ọkùnrin, you know when to stop conversation. You know when to stop conversing with people. And when you're talking, ẹ má máa fọwọ́ jẹ èèyàn lára báyìí. Ṣó mọ̀, it's a bad, very horrible habit. Very horrible habit. Láwọn nǹkan tí mo observe, very horrible. Then there's another thing. Òyìnbó lè máa bá yín sọ̀rọ̀ láyé kó máa fọwọ́ jẹ yín lára. Òyìnbó tẹ́ fẹ́ kó fọwọ́ tẹ̀hún lára tó bá ń bá wọn sọ̀rọ̀, kó fẹ́ kó fọwọ́ kàn ó believe pé ibi tí bacteria ti máa ń so mọ́yàn lára nìyẹn, kó fẹ́ kó fọwọ́ kàn. Àwa èèyàn dúdú, especially àwa Naija Yorùbá, la máa ń ṣe bẹ́ẹ̀ pa, a máa fọwọ́ tẹ ẹlòmíì lára tá bá ń bá wọn sọ̀rọ̀. It's wrong. Then mọ bí tó bá ti wà sure of your breath, don't get too close to people when you're speaking, when you're talking. Tó bá ti wà sure of your breath, bóyá o ti mú nǹkan àbó ti jẹ nǹkan tó dẹ̀ ní gum lẹ́nu láti freshen breath ẹ̀, má get too close pẹ̀lú àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀, because you never can tell, ẹnu ẹ lè máa rùn. All those things you have to put into cognizance when you're discussing, when you're conversing with people. But kí n kà á kún, and it's very important. A máa sọ̀rọ̀ nǹkan máa bù jáde lẹ́nu wa, we don't care. Then orí obìnrin àtọkùnrin walking síbì kan, wọ́n jọ rìn, tẹ́ bá bá òyìnbó wọ train tó bá rí pé ẹ̀yin méjì ni, tí àyè kan bá wà ní A, tí àyè kan wà ní B, tí ìkànnì yín wá jókòó sí B, tó jókòó sẹ́gbẹ̀ẹ́ èèyàn kan ní B lane, tí ó jẹ́ pé the other person tó jẹ́ partner láti lọ jókòó sí A, ẹ̀dẹ̀jọ́ ń sọ̀rọ̀, ẹ̀jọ́ ń communicate, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní B ó máa offer ẹ wípé show mind kí ẹni partner tó wà ní èrò kó wá jókòó sẹ́gbẹ̀ẹ́, á exchange seat. Wọn ò ní láti sọ fún wọn. Tí àyè mẹ́ta bá wà, tẹ́yìn mẹ́ta tàdẹ́wà tó yẹ pé ẹ ní opportunity láti jókòó sẹ́gbẹ̀ẹ́ ara yín, ó dẹ̀ rí pé ẹjọ́ wọlé ni, òyìnbó máa offer seat ẹ̀, á lọ jókòó sí the other person tó jó nìkan, which is commonsensical. Which is commonsensical. But àwọn èèyàn dúdú kì í ṣerú ẹ̀. Àwọn èèyàn dúdú kì í ṣerú ẹ̀ rárá. A máa rí couple méjì máa jókòó pọ̀. A lè offer seat wa, seat mi wà. We should use our brain. Okay, come and take this seat. Would you mind? Come and sit beside your friend or your partner or your husband. I will take over your own seat. No, care, because we lack courtesy. I lack courtesy. And that's why ẹ máa rí ọkùnrin tó ń bá obìnrin sọ̀rọ̀, a máa fọwọ́ tẹ obìnrin lára. Tí ò sí ní relationship tó kọ̀ ẹ̀pọ̀ ọ̀rọ̀ ẹni wọn, ẹ máa rí ọkùnrin tó ń bá obìnrin sọ̀rọ̀, a máa fi ọwọ́ tẹ obìnrin, a máa fi ọkùnrin tó ń bá obìnrin sọ̀rọ̀, a máa fọwọ́ tẹ obìnrin lára, obìnrin tó ń bá ọkùnrin sọ̀rọ̀, a máa fọwọ́ tẹ ọkùnrin lára. It's very, very wrong. Because you need to watch and observe the person you're talking with. Pé ṣó like nǹkan tó ń ṣe. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ṣé kò sú? Àwọn nǹkan kéékèèké, ẹ mọ̀ pa mo ti sọ̀rọ̀ okó àtòbò síwájú, but àwọn nǹkan kéékèèké tá a là, then obìnrin míì á jókòó, even kó wọ ṣòkòtò tó bá jókòó, you have to sit like a lady. Ṣòkòtò ló wọ̀, tó bá jókòó tó open ẹsẹ̀ apart, èèyàn ò lè rí nǹkan kan tó wà lábẹ́. But then mo wípé àwọn ọkùnrin kan bàjẹ́ débi wípé tó bá jókòó kó wọ ṣòkòtò kó fẹ́ ìdílẹ̀, wọ́n ti imagine bí òbò ẹ ṣe rí. Òbò ẹ, wọ́n ti ya òbò ẹ, picture òbò ẹ wọ́n ti ya sínú agbárí wọn. Wọ́n ti ń fi ojú dó ẹ pẹ̀lú bó ṣe jókòó bó ṣe làdílẹ̀. Even tó tẹ̀ jẹ́ wípé ó wọ ṣòkòtò, bẹ̀ wọ́n ti fojú dó ẹ bó ṣe jókòó bó ṣe làdílẹ̀. Tóbìnrin bá jókòó láwùjọ, obìnrin láti jókòó bí obìnrin tó bá tẹ̀lé cross ẹsẹ̀, make sure pé ìtàn ẹ méjèèjì pamọ́, even kó wọ ṣòkòtò, don't open your ẹsẹ̀. Ọkùnrin míì tó ṣe pé kíní, èmi léèyàn tó yẹ pé tó bá jókòó báyìí, àsọkùnrin ó máa cross ẹsẹ̀ ni, ẹ lè rí kó sit apart, kí ẹsẹ̀ wà apart. Bí ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin gan, care, obìnrin míì á jókòó tó wọ gown, ẹ ní rí pátá o, ẹ ní rí pátá tó wọ ọ̀bọ, bó ṣe sanra tó, ẹ rí ibi tí ìtàn yẹn ti papọ̀ níbi abẹ́, kò yẹ kó rí bẹ́ẹ̀. Níjókòó wọn, ẹ rí ibi tí ìtàn yẹn ti papọ̀ níbi abẹ́, ẹ kò ní rójú òbò ẹ níbẹ̀, ẹ rí ibi tí ìtàn yẹn ti papọ̀, because kò mọ́ jókòó.
obìnrin mi á jókòó tó jẹ́ wípé aṣọ tó wọ̀ á ṣí síbi ìsàlẹ̀ kò lè paṣọ mọ́ ara kó jókòó kó pẹsẹ̀ pọ̀ àwọn nǹkan tí mo rí ní àwọn ibi tí mo lọ nìyẹn please ẹni tó bá invite me abẹni tó bá mú mi jáde kó máa show me because mo ń wo excuse me àwọn nǹkan tí mo máa ń wò nìyẹn lára ọkùnrin when you are talking don't be too close to people because ẹnu ẹ lè máa rùn you're not sure especially tá bá ti jẹun láti wà níbìkan má gbà too close don't speak at a very very close range tó bá dẹ̀ ń báyàn sọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin má máa tap wọn òyìnbó ò ní ṣe fún ẹ dúdú náà ló máa ń ṣe tó jẹ́ Naija la máa ń ṣe please watch out then ẹni tó béèrè lọ́wọ́ mi pé báwo náà ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé báwo náà ṣe lè get rid of mouth odor as much as carbohydrate food kò dáa fún health wa tí ó bá tún di pé ẹ reduce carbohydrate yín jù ó lè fa halitosis kí ẹnu máa rùn tẹ́ bá jẹ too much tẹ́ bá jẹ carbohydrate rárá ó máa jẹ́ kí ẹnu máa rùn then ṣe rí tá bá jẹun àwọn food particles tó máa há sí eyín wa yẹn ẹ jẹ́ ká máa try láti máa floss eyín wa ẹ dẹ̀ jẹ́ ká máa try láti máa fi brush wa fọ ibi àárín eyín wa then try to scrape your tongue àwọn brush kan wà tó máa ń ní kinní lẹ́yìn tẹ́ lè fi scrape ahọ́n yín tẹ́ bá ń fọ ahọ́n yín is very very important then please avoid sugar as much as possible ó bẹ̀ mí náà wò torí mi máa ń jẹ sugar gan but then èmi mọ bí mo ṣe máa ń fọ inú mi dáadáa avoid sugar is very important sugar bacteria love sugar tẹ́ bá ń jẹ sugar bacteria ó love sugar bacteria tó wà nínú ẹnu wọ́n máa turn sugar sí acid wọ́n á turn sugar sí acid and irú nǹkan báyẹn ó máa affect breath yín tó máa jẹ́ kí breath yín máa rùn so avoid sugar especially at night tó bá fẹ́ lọ sùn tó bá tẹ̀ máa chew gum gan ẹ lè chew gum tó ní mint but tó jẹ́ sugar free torí bacteria máa ń like sugar turn it to acid dem máa jẹ́ kẹ́nu ó máa jẹ́ kí ẹnu yín kó rùn then make sure pé tẹ́nu ẹ bá rùn bẹ́ẹ̀ yẹn kó lọ máa fọ ẹnu ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta each and every time tó bá ti jẹun tó bá lè fọ ẹnu lo mouthwash is very important lo mouthwash and I've told you money there is something you can never catch me without. You can't catch me with a set of brush and paste in my bag. Àfi tí mi ò bá gbé bag dání. But kó tó bá mú mi gbé handbag dání, you will find a paste and a brush in my bag. Which is very important. I'm not saying you should have that in your bag or at every point in time when you go out. But you can have something as a substitute. Like, o lè ní mouthwash nínú bag kékeré. Láti lè freshen breath anytime tó bá feel uncomfortable with your breath and tó ẹ má máa sọ̀rọ̀ débi pé ìtọ́ á máa spring out látẹnu yín àwọn Yorùbá ló máa ń sábà ṣe àwa dúdú la máa ń sábà ṣe anyway ọ̀la is going to be bam mo ní story fún yín lọ́la ẹ máa jẹ́ calling section tàjọ máa interactive section lọ́la kó tó wá di weekend ká tó wá ṣe the main show kó tó dìgbà náà ẹ enjoy day yín ire o.